as a freedom fighter gẹ́gẹ́ bí mo ti ń sọ ìkíní freedom fighter kò ń gbàbọ̀dè. Mere hearing that name called freedom fighter wọn ò ń súnmọ́ ìdí ìdọ̀tí. Èèyàn kì í bá wọn kúkú plan, èèyàn kì í bá wọn kúkú even thing in order to go against other person. If you are a freedom fighter, you will be natural person. Because àwọn ọ̀pọ̀lọpọ̀ tí kò sí làákàyè nínú wọn, they thought I am fighting Rotimi Daniel. I keep on saying it, I don't fight you. But I am telling you that assignment tó gbélé yín lọ́wọ́ against Sam Oluwalo, it is a wrong assignment. A freedom fighter go, ó máa ń lọ make sure wípé gbogbo ohun tóun fẹ́ fi ẹnu òun sọ, òun ò ní commit crime. So many things, many allegations you raise against Sam Oluwalo, you have committed a lot of crime as a freedom fighter. A freedom fighter go to the length that whatever he says, it will never stand against him. Nígbà tí wọ́n bá wá fún. Ẹ wo man tó ṣe interview lẹ́nu ọjọ́ mẹ́ta yìí fún ọ̀gbẹ́ni Pastor Ṣẹ́gun. Pastor Ṣẹ́gun sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan. A lot of things. Mo dẹ̀ ti sọ yẹn náà nígbà kan rí nínú fídíò mi wípé obìnrin tó ló ti lọ sílùú èyìnbó 10 years, obìnrin yẹn ti gbọ́n. Either you are a woman of God, either you are a pastor, tó o bá ti lè délùú èyìnbó 2 years 3 years o ti gbọ́n. Your orientation has changed. Àwọn tó wà nílùú èyìnbó nìkan ló lè understand ohun tí mo sọ. Accuse ìyàwó bàbá o pé bóyá ọ̀ṣàṣẹ́wó pé gbàtà gbọ́n kankan mo ṣe ń tẹnu mọ́ a ò mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀. Ṣùgbọ́n nínú interview yẹn wọ́n jẹ́ ó yé wa pé ọkọ ẹ̀ lọ sí France yẹn lẹ́ẹ̀mẹ́ta kò jẹ́ kí ọkọ ẹ̀ wọlé. From the source. Ìyẹn mo ṣe ń pariwo wípé ìjà lóde tó rí dòwe is a family issue. Kò ń ṣe ohun tá a lè dá sí, kì í ṣe ohun tẹnikẹ́ni lè dá sí. Ṣé mi náà wá lọ sí France, mo gbé ìyàwó mi sí France, màá lọ lẹ́ẹ̀mẹ́ta, ìyàwó mi ò ní jẹ́ ń wọlé. Mi ò ní sọ fún wípé tí kò bá ti release àwọn ọmọ mi fún mi within 3 days, mo fún gbogbo ẹ̀. Ó dìgbà tí a bá pàdé Jésù. I will say the same thing. As a woman being, that blood and water is floating in us. Ìyẹn làwọn èèyàn gbà bí ẹni gbàgbọ́ ọtí. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà, wọ́n tún gbé fídíò, tún gbé voice ìyá ìyàwó Olúwalọ jáde. Ibi tí yẹn ti ń sọ pé Olúwalọ jọ̀ọ́ mo fi ewu orí gbàdúrà fún ẹ. Iṣẹ́ yẹn wá jẹ́ nǹkan. Ìyẹn ò jẹ́ nǹkan. Ìjà ti dé, orí ti dòwe. Níbi tí ìjà bá dẹ̀ ti dé torí ti dòwe, kì í sọ fún ẹ ẹnì kíní ò ní gbọ́, ẹnì kejì ò ní gbọ́. No matter bó ṣe o bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Wọ́n wá gbé yẹn, wọ́n tún gbé yẹn náà jáde as an allegation. He's a wicked man, he's a wicked kíní kan. Ìyẹn ò ń ṣe allegation o. Ìjà bá ti dé, orí ti dòwe nìyẹn. Ìyẹn ló ń pè ní ìjà dé, orí dòwe. It is never an allegation. Pé ìyá yẹn wọ́n ń pariwo mo forí ewu bẹ́ẹ̀ ṣe òdẹjọ́. Ẹ tún purọ́ nínú fídíò yẹn tó pé ìyá yẹn ò sọ nínú fídíò yẹn pàtó pé òun wá ọmọ òun. Nínú voice tèmi gbọ́ o, kò sọ pàtó, kò dẹ̀ fẹ́ sọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ nínú ẹ̀ náà. Nínú fídíò tí mo tún sọ earlier tí wọ́n interview Pastor Ṣẹ́gun yẹn,
mánu yẹn sọ pé wọ́n tún dé France yẹn lẹ́lẹ́kẹrin ìyàwó Olúwalọ ti kúrò níbi tí Olúwalọ fi sí. Sọ pé mo sọ nínú fídíò mi last àìmọye ẹlẹ́yìn wáyàn Olúwalọ gan lè má mọ ibi tó wà mọ́ ìgbà tí kì í ṣọmọ kékeré àwọn tó wà nílùú èyìnbó ló lè understand ohun tí mo sọ àwọn onílàákàyè. wọ́n ṣèyàn ti sọ pé bá mi kú ọmọ mi tí ò dẹ̀ kú ọmọ lé lọ́wọ́ ó ṣeé ṣe nítorí ẹni tó ti wà nílùú òyìnbó ti pẹ́ ni kó ti kú òun bẹ́ẹ̀ gan kó ti bọ́ síbòmí ṣùgbọ́n ọ̀nà tẹ́lẹ̀ fi rí ọmọ ní passport ó ti bímọ sọ́hùn ìyàwó náà ní passport ó ní evidence kò síbi tó wà nílùú òyìnbó ní Europe yẹn tí wọ́n bá dá passport rẹ̀ sínú system wọ́n á sọ ibi tó wà wọ́n á sọ ibi tó ti ń ṣiṣẹ́ wọ́n á sọ school tọmọ yẹn lọ gangan bẹ́ẹ̀. ìyẹn ni mo sọ tẹ́ ń bú mi báwo lẹ ṣe máa bú mi we are bringing solution to nǹkan tẹ́yìn fẹ́ jẹ́ kó heavy nǹkan tẹ́yìn fẹ́ fi draw èèyàn down àwa wá mú solution wa ẹ̀ ń bú wa. àtúwá àwọn tó ní làákàyè á ní bàbá ẹ lọ sọ fún Olúwalọ pé mo ló fi ìyàwó ẹ̀ sí Olúwalọ ló fi síbẹ̀ obìnrin tó ti wà nílùú òyìnbó fún 10 years kò ti gbọ́n kò ti mọ ohun tó jẹ́ kó ṣe bọ́kọ bá ṣe ohun tí kò jẹ́ kó ṣe gan máa pọ́ ọlọ́pàá fọkọ obìnrin tó bá rí wọn kó sá a ò tí ì dá ẹjọ́ wọn o tó pé a ò tí ì mọ ohun tó ṣẹlẹ̀ nínú fídíò tí ìyá yẹn ti ń pariwo pé Olúwalọ mo fowó ewu orí bẹ́ẹ̀ ìyá gan kò fẹ́ sọ kúlẹ̀kúlẹ̀ ohun tọmọ òun ṣe. tó pé Olúwalọ ò wá lísìn sí ìyá nítorí pé ìyá fọlọ́run bẹ́ẹ̀ ìyá fo ewu orí bẹ́ẹ̀ ìyá wa mí pé Olúwalọ kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run mọ́ ni. ìjà ló dé tó ní dòwe tí ìjà bá dé kò sóhun tí kò lè ṣẹlẹ̀ ẹni tó láìkì wá ètì ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni tó fi gbogbo ìgbésí ayé ẹ̀ sì tó láìkì immediately wá ètì ẹ̀. ìjà dé lórí dòwe láàrin Ọlọ́run àti Adam àti Éfà ìwọ orí bó ṣe gégùn fún wọn ni ìjà dé ẹni tó fẹ́ràn jù tó fi sínú ọgbà Édẹ́nì. ẹ jẹ́ ká understand ilé ayé yìí ẹ yé jẹ́ ká máa sásábẹ́ àìṣòdodo ẹ jẹ́ ká dúró lórí òtítọ́ orí òtítọ́ lèmi dúró lé. ní ìgbà tíjà dé Ádámù àti Éfà tí wọn ò gbóhun tí Olúwa sọ mọ́ tí wọ́n lọ jẹ oúnjẹ tí kò jẹ́ kó jẹ based on the instruction God has given to them orí dòwe lẹ́sẹ̀kẹsẹ̀ ó gégùn fún gbogbo wọn. kí lẹ fẹ́ sọ nípa yẹn ẹ má báyé jẹ́ ẹ má dalẹ̀ ayé rú ẹ má fọ́ ilé ayé ẹ má fi ìlara ṣe ń gbọ́ mi nítorí pé ẹ̀ ń lára ògo ẹ má fi bà nǹkan jẹ́ ṣeṣe Olúwa náà ni gbogbo yín ṣe yìí ẹ má bà nǹkan jẹ́ ẹ jẹ́ kí iṣẹ́ Olúwa kó tẹ̀síwájú kí ló tẹ̀ ṣe fẹ́ ti ṣe Olúwa ṣubú. with all evidence tẹ kó jáde Olúwa ló ṣe nǹkan kan. It's a family matter. So once it's a family matter ìyẹn kò sóhun tá a fẹ́ ṣe tó bá ní Olúwalọ rèpù a máa jáde náà làwọn tó bá kílé tó ṣe rèpù that is not a family issue but another affair nìyẹn family matter wọn nìyí àwọn ló lè solve ẹ̀ gbé wá sórí íńtánẹ́ẹ̀tì Rotimi Daniel wá bẹ̀rẹ̀ sí ń fa ọjọ́ ń ṣe gbogbo ẹ̀ ẹ kàn máa bà relationship yẹn jẹ́ láyé àti lọ́run ni ẹ dẹ̀ ti bàjẹ́ already nǹkan ti fọ́ help relationship yìí something has gone down something has wrong. Leave them alone. Let them solve their problem by themselves. You can't solve it. Rotimi Daniel ò lè solve ẹ̀ ó máa bàjẹ́ ó máa bà relationship yẹn jẹ́ relationship ọmọ àti bàbá ẹ máa bàjẹ́ pátápátá relationship bàbá àti ìyàwó ẹ máa bàjẹ́ pátápátá. Say no evidence onígbà ẹni máa kú pàdé ẹni tó máa sin no
lórí ọ̀rọ̀ ìyá kan ṣe no, kò sọ̀rọ̀ mbẹ́. Ìjà ló dé torí ti dòwe. Anybody can get angry. Even èṣù gan get angry. Pastor Ọlọ́run gan get angry. Jésù gan get angry. Àbọ̀ ọ̀rọ̀ la máa sọ fọmọlúwàbí. Tó bá ti dénú ọmọlúwàbí, ó máa dòdìndì. Òótọ́ ọ̀rọ̀ lèmi ń báyàn sọ. Mi ò sí nínú kéèyàn ṣubú. Mi ò sí nínú kí ṣọ́ọ̀ṣì ṣubú. Mi ò sí nínú kí nǹkan bàjẹ́. Àwa ń jáde láti tún nǹkan ṣe ni. So therefore, all bad comment tẹ́ ń sọ yẹn, it is never for me. Ẹ̀yin lẹ mọ ohun tí ẹ wà after. Tẹ́ fi ń ṣe gbogbo nǹkan burúkú tẹ́ ń ṣe yìí. Tẹ́ ń sá sí abẹ́ ìkà. God bless you once again. Orúkọ tèmi ò yí padà. Bàbá confam JP náà ni. Ohun tí wọn ò fẹ́ gbọ́ nìyẹn. Bàbá confam JP náà ni. Subscribe sórí YouTube channel wa so that nígbà tá a bá ti deliver video immediately ó máa dọ́dọ̀ tiẹ̀ náà. Ẹ ṣé gan ni. Mo dúpẹ́ o. God bless you.